Ilẹ̀ ti mọ́. Aago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́wàá. Bó ni wọ́n ṣe wá débi tí wọ́n ti ní kí n wá láàárọ̀ yìí? Kí wọ́n lọ. Ìbà lọ́wọ́ Ọlọ́run adẹ́dà, ọba mi aṣẹ̀dá, ọba tó ti wà káyé ó tó wà, ọba tó tó mọ́ ọbẹ̀ nígbà táyé ò ní sí mọ́. Mo júbà o, èmi ò jẹ́ rọ́bà fún yín nítorí pé ẹni tó bá rọ́bà fẹ́ lọ́ba pa. Mo júbà lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ọba tó dá mi sí tó tó jẹ́ gún wà sórí ètò lọ́jọ́ tòní. Kábíyèsí rẹ o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Àlọ́yé TV. Mo kí wa kú jọ́ méjì jọ́ mẹ́ta. Mo lù wá lọ́gọ̀ ẹnu. Ẹ kú kalẹ̀. Ẹ má bínú wípé ẹ ò bá mi pàdé lórí ètò ní ọ̀sẹ̀ tó kọjá. Ó tó gbé bẹ́ẹ̀ ọjọ́ àyájọ́ olólùfẹ́ ni. Bẹ́ẹ̀ ni. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan láàrin yóò máa là wá bẹ́ẹ̀ nítorí pé lákòókò tí a bá ti ń sí ètò pàtàkì a ó máa ya ọjọ́ míì sọ́tọ̀ fún àwọn ètò kan. Ní ọjọ́ ìjẹ́jọ́ tí ó kọjá a yà sọ́tọ̀ fún ọjọ́ sinimá àgbéléwò wa kan èyí tó wà lórí ìkànnì yìí tí a pè àkórí rẹ̀ ní February 14. February 14 èmi oníkálukú wa la di onígbàdùn rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. A fẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa kí ẹ bá wa yẹ̀ wò ó wà lórí ìkànnì yìí February 14. Ẹ wo ohun tó wà nínú rẹ̀, ó wúlò fọ́mọdé ó wúlò fàgbàlagbà. Bí ẹ̀ sì ti ń ṣe bẹ́ẹ̀, Elédùmarè ọba mi tí í ṣètò ọlà fún oníkálukú yóò mọ̀ ṣètò ọlà fún oníkálukú wa. A ò ní táwọ́ ná, ọwọ́ wa ò ní kan ìsàlẹ̀ àpò ibi tá a ti ń rí owó tí a fi ń ra dátà, tí a fi ń wò wá ní ọjọ́ kẹjọkẹjọ àti lóòrèkóòrè lórí gbogbo àwọn ètò wa tó wà ní ìkànnì yìí. Ibi tẹ́ ẹ̀ ti mú owó náà ọwọ́ yín ò ní kan àjáde àpò. A ti wà lórí ètò lọ́sẹ̀ yìí, à ń tẹ̀síwájú. Ṣùgbọ́n kí a tó bọ́ sí ilé ètò tọ̀sẹ̀ yìí, ẹ̀yin ènìyàn mi, ilé iṣẹ́ kan wà tí wọ́n nífẹ̀ẹ́ láti darapọ̀ pẹ̀lú wa lórí ètò yìí. Tí ó bá di ọjọ́ mẹ́jọ, a ń gbé orúkọ wọn sí afẹ́fẹ́ tí gbogbo wa yóò máa gbọ́. À ń wọnú ètò lọ́nu inú ètò tọ̀sẹ̀ yìí. Kí ni àkòrí tí a fẹ́ gbé yẹ̀wò fọ́sẹ̀ yìí? Àkòrí tí a fẹ́ gbé yẹ̀wò fọ́sẹ̀ yìí ni a pè ní àkókò. Kí ni mo pè? Àkókò. Àwọn eléyìnbó sọ wípé time. Àkókò ṣe iyebíye. Àkókò ó níye lórí gidigidi. Time is money gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó. Ọ̀rẹ́ mi, bí o ti ń jáde lọ lọ́sẹ̀ yìí, kí ni o fẹ́ fi àkókò rẹ ṣe lọ́sẹ̀ yìí? Àkókò rẹ kí lọ làálẹ̀ fún lọ́sẹ̀ yìí? Ǹjẹ́ o ṣetán láti fi àkókò rẹ ṣòfò ní ọ̀sẹ̀ yìí ni? Àbí láti lo àkókò rẹ bí ó ti tọ́ àti bó ti yẹ? Ẹnikẹ́ni tó bá ṣì àkókò rẹ̀ lò kò ní lè ríra padà. Ṣùgbọ́n ẹni tó bá lo àkókò rẹ̀ bí ó ti tọ́ àti bó ti yẹ, onítọ̀hún á jẹ́ iye fún lẹ́yìn rẹ̀. Lo àkókò rẹ̀. Aago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́wàá. Bó ni wọ́n ṣe wá débi tí wọ́n ti ní kí n wá láàárọ̀ yìí? Kí wọ́n lọ. Tí ẹ bá rí àgbàlagbà
tó hu ewu lórí tó tẹ̀pá tó falántà lọ́wọ́ tó wá tó gbé kéétì odò lẹ́yìn ẹbí lè pé báwo ló ti lo àkókò rẹ̀ nígbà ọ̀dọ́. Tí a bá sì rí àgbàlagbà pẹ̀lú ewu lórí tó wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ń lọ ẹbí lè pé báwo ló ti lo àkókò rẹ̀. Ẹ fẹ́ sọ fún mi wípé Ọlọ́run ò dá wa bákan náà? Bẹ́ẹ̀ ni èmi náà mọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n ìwé mímọ́ tí onígbàgbọ́ sọ wípé ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni. Ọlọ́run gangan mọ iye àkókò, àsìkò tó yẹ kó o wà lẹ́nu iṣẹ́ rẹ má ṣe wà nílé fàájì o. Àkókò tó yẹ kó o lọ pàdé gbogbo àwọn oníbàárà rẹ má ṣe wà lórí ibùsùn. Àkókò ó níye lórí ju ohunkóhun lọ. Lo àkókò rẹ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Àmọ̀ràn mi fún wa ní ọ̀sẹ̀ yìí nìyí o. Èmi ọmọ yín náà ni o, Ṣẹ́gun Ọlá Ọ̀pálábí. Agara kì í dólókun, agara kì í dọ́lọ́sà. Agara orin ò ní dá yín lọ́sẹ̀ yìí. Ìpàdé mi àti yín tó di wọ̀ bí ọjọ́ rọ̀. Ó tún dọjọ́ mẹ́jọ.